ilé aṣòfin Amẹ́ríkà buwọ́lu àbá láti dá ìrànlọ́wọ́ Amẹ́ríkà fún Nàìjíríà dúró títí tí ìjọba yóò fi wá ojútùú sí ìṣekúpani àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ilé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè Amẹ́ríkà ti buwọ́lu àbá láti dáwọ́ gbogbo ìrànlọ́wọ́ tí Amẹ́ríkà ń ṣe fún Nàìjíríà dúró títí tí ìjọba yóò fi wá ojútùú sí ìṣekúpani àwọn kìrìsìtẹ́nì ní Nàìjíríà o. Ṣáájú ní orílẹ̀‐èdè Amẹ́ríkà ti kọ́kọ́ dín ìrànwọ́ tó ń ṣe fún Nàìjíríà kù sí ìdá 50%, àmọ́ lásìkò yìí wọ́n ti dín kù sí ìdá 100 báyìí o 100%. Aṣòfin Gregory Swembe tó sojú ẹkùn Florida ló dá àbá náà lọ́jọ́rú kí gbogbo ilé tó gbà á wọlé. Aṣòfin tó fi fídíò ìjókòó ilé náà léde lójú òpó ayélujára rẹ̀ sọ pé àbá àtúnṣe òfin tí mo dá láti dáwọ́ gbogbo ìrànwọ́ tí Amẹ́ríkà ṣe fún Nàìjíríà dúró títí tí ìjọba yóò fi wá ojútùú sí ìṣekúpani àwọn kìrìsìtẹ́nì ó ti wọlé báyìí o. Àwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà kò lè fún ìjọba tó kọ etí ikún sí ìṣekúpani àwọn kìrìsìtẹ́nì àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé lówó mọ́ báyìí. A ò lè máa fi ìrànlọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà sílé òkèrè ṣòfò mọ́ o. Gregory Swembe ló sọ bẹ́ẹ̀. Tí ẹ ò bá gbàgbé, ilé aṣojú-ṣòfin yìí náà ló dábàá wípé kí ìjọba Amẹ́ríkà ṣe àdínkù ìrànwọ́ tó ń ṣe fún Nàìjíríà sí ìdá 50% lóṣù kẹrin ọdún yìí. Àmọ́ akọ̀wé ìjọba Amẹ́ríkà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè sọ pé ìjọba Nàìjíríà ti ń gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ nígbà náà. Aṣòfin Swembe sọ pé fífún ìjọba Nàìjíríà ní ìdá 50% ìrànwọ́ tí Amẹ́ríkà ń fún orílẹ̀-èdè náà túmọ̀ sí pé Amẹ́ríkà ń bùn ìjọba lówó nígbà tí ìjọba àpapọ̀ sì ti kùnà láti ṣe ojúṣe rẹ̀ fún aráàlú o. Èyí ló jẹ́ kí n dábàá wípé kí Amẹ́ríkà dá gbogbo ìrànwọ́ tó ń ṣe fún Nàìjíríà dúró. Ní báyìí a máa wo nǹkan tí ìjọba àpapọ̀ Nàìjíríà yóò ṣe o láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti ìṣekúpani tó ti wọ́pọ̀ báyìí ní Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà kojú onírúurú ìwà ipá èyí tí ìjọba ti kùnà láti wá ojútùú sí láti ọjọ́ yìí wá. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún làwọn jàǹdùkú agbébọn ti ń ṣekú pa àwọn kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn kéékèèké mìíràn ní Nàìjíríà tí ìjọba kò sì fi wọ́n jófin. Ọ̀pọ̀ àwọn obìnrin kìrìsìtẹ́nì làwọn jàǹdùkú agbébọn ń jí gbé tí wọ́n sì ń ṣekú pa wọ́n. Bẹ́ẹ̀ náà ni wọ́n hùwà ipá sí wọn. Bákan náà ni wọ́n tún ń dáná sun ilé ìjọsìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin náà sọ pé ilé kò ní gbà o kí ìjọba Amẹ́ríkà mọ̀ fún ìjọba tí kò wá òmìnira ẹ̀sìn àti ìjọba tó ti kùnà láti gbógun ti ìgbésùnmọ̀mí àti láti dáàbò bo olùjọsìn lọ́wọ́ àwọn tó ń ṣe inúnibíni sí wọn ní owó orí táwọn ọmọ ilẹ̀ Amẹ́ríkà ń san o. Ilé aṣòfin àgbà Amẹ́ríkà náà gbọ́dọ̀ fòǹtẹ̀lù àbá náà kí ààrẹ Donald Trump sì buwọ́ lù ú kí ó tó lè di òfin o. Èyí ṣẹlẹ̀ lẹ́yìn tí Trump ti kọ́kọ́ ṣàpèjúwe Nàìjíríà lọ́dún 2025 gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ ń kọ Amẹ́ríkà lóminú, pàápàá jùlọ lórí ẹ̀sùn ṣíṣe inúnibíni sáwọn kìrìsìtẹ́nì. Ẹ̀wẹ̀, ìjọba àpapọ̀ ti sọ pé kò sí inúnibíni kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Lẹ́yìn náà sì ni iléeṣẹ́ ológun Amẹ́ríkà ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Nàìjíríà láti jùmọ̀ gbógun tàwọn agbésùnmọ̀mí tó ń ṣọṣẹ́ káàkiri Nàìjíríà o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà ìsábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.